gbàgede àyè láti wọ́n ti máa ń ṣe ètò ìrun yídì náà ni wọ́n tún ṣe lọ́tẹ̀ yìí ìyẹn jàmáà lẹ́yìn Imam Hasan Mansuru eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀sán bẹ̀ wọ́n ti tún kírun yídì níbẹ̀ ní 20 oṣù kẹta ọdún 2016 níbi tí jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà ti láǹfààní àti wàdí kalẹ̀ tí ohun gbogbo sì bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àṣekọ ìwé ẹ̀ lásìkò tí wọ́n fi wọ́n kírun náà lọ́wọ́ onírúurú àwọn jàmáà ló péjú pésẹ̀ níbi tí wọ́n ti ṣe ẹ̀kú wọn tí ó pọ̀ láti mọ kíni tí ó kàn lẹ́yìn àwẹ̀ gẹ́gẹ́ bí Imam Mansuru Ẹ̀sánbẹ̀ bí wọ́n ṣe sọ di mímọ̀ fún gbogbo mùsùlùmí tí ó gba àwẹ̀ náà láti ibi tó bẹ̀rẹ̀ débi tó dé lólórí ọ̀fẹ́ láti wà ní ìkàlẹ̀ níbi ayẹyẹ náà níparí ohun gbogbo aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ Osolo TV tó wà ńbẹ̀ ọ̀gbẹ́ni Abudu Lanija Jelabo wípé àwọn lórí ọ̀fẹ́ láti súnmọ́ Imam Hasan Mansuru tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀sánbẹ̀ ẹgbẹ́ gbólóhùn tí wọ́n sọ fún wa níparí ìrun yídì. Alhamdulilayi ní àyájọ́ tèmi yìí àwa dúpẹ́ fún Ọlọ́run lórí pé Ọlọ́run sọ wa pé kí Ramadan ọdún ní kí ó bá wa láyé àwa rí àwẹ̀ Ramadan gbà nígbà tí a gba Ramadan àwa wá sí yídì lónìí láti lè wá dúpẹ́ fọ́lọ́run láti lè kírun yídì lẹ́ni tí ń fi ìmoore hàn náà. tó àdúrà tí a ṣe fún gbogbo wa náà ni pé gbogbo wàhálà ẹnìkọ̀ọ̀kan wa láti ìgbà tí Ramadan náà fi bẹ̀rẹ̀ fi débi tá a bá dé lónìí kọ́lọ́run jẹ́ kí a bá níbi tó ti ní èrè kọ́lọ́run má jẹ́ kí a ṣe é lásán la ilaha illallah yìí tá a wá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ́run má ṣe nìkan ṣo tó kù láyé fún wa kọ́lọ́run jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. lẹ́yìn eléyìí asúnmọ́ màmá wa Alhaja Ìyá Fari àwọn náà pẹ̀lú kò ṣàìsọ gbólóhùn kan àbí èkejì ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí lẹ́nu ọ̀pá gbóngbóng wa. ìdùnnú náà kọjá bẹ́ẹ̀ ọpẹ́ gan ni ká máa dú sùtún pẹ̀lú oòrùn tó mú wá lọ yìí síbẹ̀síbẹ̀ náà àṣírí ìnira àmọ́ nira alihamudulilayi abẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú bisimilayi ọlọ́run ní ká mọ̀ parẹ́ pẹ̀lú alihamudulilayi ọlọ́run ọba náà la fún lọ́pẹ́ kọ́lọ́run já ṣe púpọ̀ ọdún láyé tọmọtọmọ ìmáàmù wa náà kọ́lọ́run bá wa fún ní ẹ̀mí gúngún àtàláfíà kó bá wa ṣe púpọ̀ ọdún láyé fatia. ọ̀kan pàtàkì nínú àwọn jàmáà tó wà lẹ́yìn Imam Ẹ̀sánbẹ̀ òun náà ni arákùnrin Salawudeen Toliat eléyìí tó gbọ́dọ̀ sọ níbẹ̀ láti ṣe àlàyé nípa pàtàkì lórí ìrun yídì tí àwọn wá kí. gbólóhùn ọpẹ́ ni parce que ọ̀pọ̀ òjò ló wọ̀ tílẹ̀ ti fa mi ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ tí hàn láǹfààní láti parí àwẹ̀ náà donc àwa tí Ọlọ́run ṣẹ́kù náà ọpẹ́ náà ládùú fún Ọlọ́run fún pé ó ṣẹ́wà kùn kì í ṣe mímọ̀ ṣe wa ni donc ọpẹ́ náà ni a kí gbogbo mùsùlùmí ní àgbáyé pátápátá pé kan kú ewu ọdún aṣọpọ̀ ẹ̀ pé gbogbo ìwà dáadáa tá a ṣe nínú àwẹ̀ Ramadan kì í ṣe ìwà tí ó gbọ́dọ̀ jẹ́ ìwà oṣù Ramadan nìkan gbogbo àwọn nǹkan ní dáadáa tá a ṣe gbogbo oṣù tó kù nínú oṣù òkè ló wúlò fún kì í ṣe nínú Ramadan nìkan ni a gbọ́dọ̀ mọ̀ ṣe. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà ká súnmọ́ ìṣúná tó ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.